Àgbàlẹ́tù lètò ìròyìn fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lókè òkun. Ẹ máa gbọ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. Ẹ kú déédé àsìkò yìí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ ti dáwọ́ fídíò yìí dúró. Fídíò tẹ́ wò ní wákàtí ọ̀rọ̀ yìí, ìròyìn tó nẹgba tó nẹnẹ́ tí ń bá ló nẹgba ó nẹnẹ́, ìròyìn tí ò ṣe é yẹ ká máa gbọ́ sétí rárá ni. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ má ṣe jẹ́ ká sọ dìjà rárá o, ẹ má jẹ́ ká sọ di ohun tí ó ń di gbọ́n mi sí omi ọ̀tọ̀. Sẹ́nétọ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nétọ̀ Fádáhùnsí, ìròyìn rẹ̀ la mú wá sétí ìgbọ́ yín o. Èyí tó sọ ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí tó sọ di ìjà, ó sọ di bó lọ yàgò, ó sọ di bó bá o pa, bó bá o bò lẹ́sẹ̀. Ǹjẹ́ ó wá yẹ kó rí bẹ́ẹ̀ bí? Láwùjọ àwọn ọmọ Yorùbá, pàápàá jùlọ ọmọ káàárọ̀ oòjíire ní ìpínlẹ̀ Yorùbá, ní ìlú tí a ti ń sọ èdè tíátíá. Àwa lọ àwa dé, ẹni bá ní a má bọ̀ nìkan là ní débà. Ẹ ń bá péré wa níbi náà, ohun tó bá fẹ́ fún wa ni kó rí bẹ́ẹ̀ fọ́hùn náà. Ìdìbò yìí tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí, ìdìbò tó yẹ kó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ ni, kò yẹ kó sógun, kò yẹ kó síjà, àmọ́ ó ti dógun báyìí o. Sẹ́nétọ̀ Fádáhùnsí òun ló sọ bẹ́ẹ̀, ó ní ó dógun o, ó dìjà. Orin ogun ní ń kọ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹgbẹ́ APC. Lábẹ́ ẹgbẹ́ àsíá APC ní sẹ́nétọ̀ yìí wà. Ó gbé náà jà kojú gómìnà Adeleke. Ó ní bó lọ yàgò, bó sì yàgò fún mi, bó bá o bù lẹ́sẹ̀ ni ó ṣe fún ọ. Sẹ́nétọ̀ yìí ní gbogbo ọmọ APC tó bá ti ń rí ọmọ àkọọ́dù ẹ kúkú mọ̀ pé àkọọ́dù ni ti gómìnà wọn èyí tó wà níbẹ̀ lọ́wọ́, ọ̀nà ń lo fìlà yẹ́lò ó tún pe fìlà yẹn lórúkọ kan a máa tẹ̀síwájú lórí rẹ̀. Sẹ́nétọ̀ Fádáhùnsí ni tẹ́ bá ti rí ọmọ ẹgbẹ́ àkọọ́dù kankan lọ́nà, pípa ni ẹ pa wọn o. Ọ̀rọ̀ yìí ó jọ̀rọ̀ tí kò yẹ kó máa jáde lẹ́nu àgbàlagbà. Báwo nínú wa ò bá ṣe dùn tó, báwo nínú ò bá ṣe bí wa tó, àwọn àgbà bọ̀ wọ́n ní à ń jà bíi kákúkọ̀, à ń jà bíi kákúkọ̀. Bó bá ṣe pé gbogbo bí èèyàn ṣe ń bínú sí èèyàn, bí èèyàn ti ń ṣẹ̀wá náà làwa fi ń bínú, la fi ń pa wọ́n, èèyàn mélòó ló fẹ́ kù? Àwọn táwa gan ti ṣẹ̀ nígbà tá à ń dàgbà lọ́wọ́, wọ́n ti fẹ̀mí wa ti dá légbodò ni. Ǹjẹ́ à ń dàgbà dépele tá a wà yìí bí? Dẹ́dẹ́ wọ́n ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló nílé ayé. Tó bá ṣe wọlé lónìí, bẹ́ẹ̀ lómi ìlú náà la sẹ́nétọ̀ wa. Kò yẹ ká máa bá rọ̀rọ̀ yìí lẹ́nu yín gẹ́gẹ́ bí àgbàlagbà. Níbi tọ́jú orí yín dé yìí, ìmọ̀ràn ló yẹ kẹ́ ẹ máa gbà wá, bẹ́ẹ̀ tẹ̀ wá wà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú kan. Èyí kan ni ìdí àti ìtumọ̀ tẹ́ ẹ fi gbọ́dọ̀ máa kí àwọn ọmọ ẹ̀yìn yín ní kẹ́sẹ́ bí ẹ ṣe ń pé ẹ̀yin ọmọ ẹ tó ń bọ̀ lẹ́yìn o, bẹ́ẹ̀ bá ìpàdé ọmọ àkọọ́dù, pípa ni ẹ pa wọ́n o. Ẹ wo fídíò yìí, bó bá ṣe pé rọ́lá ń pa ẹ rí nínú rẹ̀, gbogbo ẹkún mọ̀ páwa ò bá wọn fipá kan bọ̀kan nínú, gbogbo bó bá ṣe rí lẹ́yìn tá a bá yànnà náà ẹ̀ tán tá a ṣàṣàrò lórí rẹ̀, ẹ fojú ara yín rí. Kò sí ìròyìn kan tá a mú wá síbí yìí nínú àgbàlẹ̀tù yìí tí ẹ ò ní rí bó ṣe lọ, pàápàá jùlọ pẹ̀lú fídíò tí ó máa ṣe àfihàn rẹ̀, èyí tó jẹ́ ẹ̀rí ohun gbogbo tí a ń sọ. Gómìnà kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní kí ọmọ ẹgbẹ́ APC kan kọjú ìjà sẹ́gbẹ́ àkọọ́dù.
òun ni ìròyìn tí ò ní òun ni ìròyìn tó wà níta báyìí. Tẹ́ ẹ bá rí gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé ẹ máa rí báwọn ènìyàn ń sọ nípa rẹ̀. Ìròyìn náà kò ń ṣe owó yá máa gbọ́ o, pàápàá jùlọ ohun tó gba omijé lójú mi ni ìgbà táwọn ọmọ ẹgbẹ́ náà tó tún ń fò sókè tí wọ́n ń yọ̀. Ẹ gbọ́ díẹ̀ nínú rẹ̀ ká tún tó tẹ̀síwájú. Ibo tá a máa dì í ìbò ilé ẹ̀rù kọ́ọ̀dù mi ò kẹlẹ́ sọ́ọ̀tì níbi à. Ìgbà tá a sọ a ní fìlà burúkú dáńdé fìlà yẹ́lò fìlà jẹ́ńdìsì fìlà ẹranko ló pààyàn. Èló ló ti rí tí APC pa. Abẹ́yìn ẹ̀yìn kọ́ ní gbogbo àwọn tó ń pa yìí. So àti dé àti wá sọ fún yín títí dọjọ́ ìbò tí a bá rí wọn pa ni o. Àwọn ìlú máa wò. Ìmọ̀ràn ni fún yín ní ti ọmọ Yorùbá àtàtà ọmọ Odùduwà. Òun ni wípé ibikíbi tẹ́ ẹ bá bára yín gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìdíje abẹ́ àsíá ìdìbò kan tàbí ìkejì, ẹ jọ̀ọ́ ẹ fi ìfẹ́ wọn sí ara yín o. Àwọn ọ̀rọ̀ báyìí, àwọn ọ̀rọ̀ kò gbákùngbé, àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá kò yẹ ká máa bá lẹ́nu ara wa. Kò yẹ kó máa jẹ́ ohun táwọn ọmọ wọn máa gbọ́ tàbí tí wọ́n máa wò lójú ìwòran. Ó ti wá ṣẹlẹ̀ báyìí, bàbá náà àmọ́ ohun tí wọn yóò máa sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bóyá ìjọba yóò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ni o, àbí ọ̀rọ̀ yìí bó ti yẹ kí wọ́n sọ gan-an ni wọ́n sọ ni o. Àwọn ìbéèrè táwọn ènìyàn ń béèrè lọ́wọ́ yìí nìyẹn, torí bàbá yìí abẹ́ àsíá APC ni bàbá wà o. Ẹ̀dẹ̀ ti mọ̀ pé bó ṣe jábẹ́ àsíá APC ni wọ́n wà yìí, àwọn ló lágbára lọ́wọ́. Ṣùgbọ́n ní ìlú tó lọ́ba tó níjòyè, wọ́n ní kò sẹ́ni tó kọjá òfin, kò sẹ́ni tó ju ìjọba lọ, kò sẹ́ni tí ṣèkún ìjọba ò lè mú. Àwọn ò ní kíjọba gbégbésẹ̀ báyìí tàbí báyẹn o, àwa kọ́ la sọ ohun tíjọba ò ṣe. Àmọ́ ìjọba mọ ohun tó yẹ kí wọ́n ṣe lórí àwọn ohun báyìí. Ó yẹ ká máa bára wa sọ̀rọ̀ ìyànjú ni, ó yẹ ká máa fi ìfẹ́ ká máa fi ṣe ètò ìdìbò ni, kò yẹ kó di ogun tàbí ọ̀tẹ̀. Nígbà táwa ara wa tá a bá ń jẹra wa lẹ́sẹ̀ nínú ìjọba alágbádá, báwo wá ni ó ṣe rí nígbà tó bá jẹ́ ìjọba ológun ni? Máa fìbọn léra wa kiri bí? Ẹ wò ó, ohun tá a ní fún yín lónìí kò jù báyìí lọ. Ìyẹn tó pàdé wa nínú ìròyìn tí ó tún máa kàn lẹ́yìn èyí. Ẹ kú ojú lọ́nà.